àsìkò yẹn wa ẹ̀yin olólùfẹ́ Fọlákẹ́mi Adéṣọ̀nà Àbínà. A ní ìta ń pè ní marriage under the act. Church lásán ni mo lọ ìyẹn sọ wípé kò sí òfin kan tó bá mi ṣe àgbékalẹ̀ ìgbéyàwó tí mo. Lẹ́yìn as far as téèyàn tẹ fẹ́ yẹn tó sì wà alive tẹ́ tí divorce ẹ̀ lè fẹ́yàn mí mọ́. Kí wá ní òfin pé ọmọ tó ń bí síta? Ẹ kú dédé àsìkò yẹn wa ẹ̀yin olólùfẹ́ Fọlákẹ́mi Adéṣọ̀nà Àbínà. Pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí iṣẹ́ Fọlákẹ́mi lórí ètò yìí a máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ pàtàkì. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tó ṣe pé a máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ mo sì máa ní àwọn àlejò ní orí ètò. Táwa ní àlejò mi tá ló fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Mi ì ní tí ì ṣe aṣọ lójú wọn mo fẹ́ lọ sókè lọ́hùn-ún tá bá padà dé ẹ wá ṣalábàpàdé àlejò mi. Padà sórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Lẹ́ẹ̀kan mò ń sọ fún yín pé tá lálejò mi amòfin ni mo gbé wá sórí ètò lónìí. Kí sì ni ohun tí a fẹ́ pẹ̀kẹ́lù? A fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó pàápàá jùlọ ìyàwó kejì wọn á ní second wife. Lédè òyìnbó nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn. Mo sì ti ní amòfin pẹ̀lú mi lórí ètò. Àwọn náà máa bá mi sọ̀rọ̀ lórí àwọn ohun tí òfin sọ nípa fífẹ́ ìyàwó kejì tàbí jíjẹ́ ìyàwó kejì. Ìyẹn ẹ̀kíní. Ẹ̀kejì wá ni pé kí ni àwọn ẹ̀tọ́ tó ṣe wípé ìyàwó kejì tàbí àwọn ọmọ ìyàwó kejì tó ní lábẹ́ òfin àti ohun tí òfin orílẹ̀-èdè wa tó sọ nípa ìyàwó kejì. Mo ti ní amòfin Káyọ̀dé Ọlọ́nidúyì lórí ètò lónìí. Àlejò mi ẹ kú dédé àsìkò yìí. Ẹ ṣe wá. Ẹ ṣe tán láti lè ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Ayẹwo ti bẹ́ sílẹ̀ náà nìyẹn ó bẹ́ sáré. Àlejò mi ó tó di pé a bẹ̀rẹ̀ sí ní wòṣàn pé ìgbéyàwó ó póríṣiríṣi. Ó tó di pé a máa wá wo àwọn ìlànà tó pín sí pàápàá jùlọ lábẹ́ òfin. Kí ni ká kọ́kọ́ pé ìgbéyàwó kó tó di pé àwọn ẹ̀ka tó pín sí? Ẹ ṣe so ìgbéyàwó jẹ́ tí ọkùnrin àti obìnrin tó ti tójú bọ́ tó ti mature tó ń bá wá papọ̀ pé àwọn fẹ́ jọ máa gbé papọ̀ àwọn fẹ́ jọ form family ìyẹn là ń pè ní ìgbéyàwó tí wọ́n máa kó lọ́dọ̀ òbí wọn wọ́n á jọ wá gbé papọ̀ pé ókè o ajẹ́ tọkọ táyà ìyẹn là ń pè ní ìgbéyàwó. Kí wá ní òfin sọ nípa ìgbéyàwó? Àwọn irú ìgbéyàwó wo ló wà lábẹ́ òfin? So ẹ bá sọ̀rọ̀ nípa ìgbéyàwó a ní oríṣiríṣi ìgbéyàwó. A ní ìta ń pè ní marriage under the act. Nǹkan tá à ń pè nínú òyìnbó ní òyìnbó ìyẹn ni à ń pè ní bóyá English marriage. Èyí tí jẹ́ pé máa lọ sí registry ẹ máa ṣe sanwó ẹ máa register marriage ìyẹn wà ń bẹ. Then a ní customary marriage. Customary marriage yẹn ni tiwantiwa. Ètò yẹ pé olúkálùkù á ní pé òkè o ìyá ọkọ àti ìyá ìyàwó ẹṣẹ ti fi ta ló ń fún ọkọ ta ló fobìnrin fọ́kọ gbogbo yẹn àwọn yẹn customary marriage ni. Then marriage mùsùlùmí náà a lè pè ní customary marriage torí àwọn náà ní custom tó ń guide. Abẹ́ customary marriage ó ní ti ìgbéyàwó ìlànà mùsùlùmí. Ti church nǹkan tá máa lọ náà abẹ́ customary nìyẹn náà wà. Ti church kò sí nǹkan tó fi mọ òfin ò mọ church marriage. So ẹ bá ti ṣe registry tẹ́ ẹ ṣe custom téèyàn bá kàn lọ church tó yẹ pé nǹkan tó kàn lọ nìyẹn kò sí ibi tá a máa fi at best a lè fi sí bóyá customary bóyá mọ̀ pé most customary nǹkan tó wà níbẹ̀ ni pé most custom wọ́n ní bí wọ́n ṣe ń ṣe ìgbéyàwó wọn. For example a lè wá sọ̀dọ̀ yín bá wà ní pé wọ́n ní iye báyìí ni custom wa máa ń gbà fún dowry. Ẹ máa ní láti gbé ó náà mi náà ní pé kẹ́ gbé ẹ̀kọ́ oṣù 12 ẹ̀kọ́ oṣù 40. Àwọn yẹn custom ibi ẹ̀yẹn ló máa decide nǹkan tó jẹ́. So èyí tá à ń ṣe in church tẹ́ ẹ bá ti ṣe customary tẹ́ ẹ bá ti ṣe registry tẹ́ ẹ kàn lọ church ó kàn jẹ́ pé ẹ lọ fún blessing ni. Ìyẹn tún sọ wípé tí a bá là kàn ṣègbéyàwó ká bá ní mo kàn ṣègbéyàwó ti tèmi mi ò ṣe ti àwọn àdúgbò pé apá tí mo kàn ní pé church lásán ni mo lọ ìyẹn sọ wípé kò sí òfin kan tó bá mi ṣe àgbékalẹ̀ ìgbéyàwó tí mo ṣe yẹn. Ó ní àwọn churches tó wà register. Wọ́n wà register so wọ́n lè ṣe registry marriage.
nínú church. Okay. But church yẹn gbọ́dọ̀ wà register fún àǹfààní tí ẹ bá lọ ká sọ pé bí irú redeem báyìí ẹ bá ní redeem parish kan pé headquarter wà register omi pé parish yẹn lè ṣe marriage under register so parish yẹn náà máa ní láti lọ ṣe registration tiwọn wọ́n máa ní láti gba license. a lè ṣe ìgbéyàwó ìjọ wa. bẹ́ẹ̀ ni so wọ́n bá ti lọ gba license yẹn wọ́n máa so any marriage tí wọ́n bá ṣe wọ́n lè ní certificate láti registry tí wọ́n lè fún yàn yẹn. So ìyẹn náà máa fall under marriage under the act. So ẹ̀yin tí wọ́n láti tún sọ fún mi wípé kì í ṣe gbogbo churches ló lè ṣègbéyàwó pé kó ń sóyún ọ̀pọ̀ kó ń dẹ̀ sọ pé wà register. kì í ṣe gbogbo churches ló ní license. a wà sórí ìyẹn kan Ọlọ́run púpọ̀. Ẹ wá sọ̀rọ̀ ìgbéyàwó marriage act. Ẹ lóun náà ní English marriage. Ká wá dúró sórí English marriage yẹn. Lábẹ́ English marriage ṣé mo lè ṣe ìgbéyàwó ní abẹ́ English marriage kí n wá fẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin kí n fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì. So ẹ bá ṣe registry marriage ẹ jẹ́ ká pè ní registry marriage. ká sọ pé òun ni registry marriage. ẹ bá ṣe registry marriage ẹ lè fẹ́yàn mi mọ́ lẹ́yìn as far as téèyàn tẹ fẹ́ yẹn tó sì wà alive tẹ̀ tí divorce ẹ̀ lè fẹ́yàn mi mọ́ kálà pọ́kùnrin ní àbóbìnrin ní ẹ̀ lè fẹ́yàn mi mọ́ ìyẹn one man one woman ni one man one woman tẹ bá lọ gbéyàn mi wálé tí ẹ sì níyàwó mi ká ní pé èèyàn tẹ gbé wá bó tiẹ̀ ṣe customary lẹ ti fẹ́ o àbí bó ṣe registry náà lẹ ti fẹ́ ìyẹn ìgbà ń pè ní bigamy ìyẹn crime dẹ̀ ni. Crime ni so ẹ lè fẹ́ èèyàn tó bá ti ṣe marriage under the act except wọ́n bá divorce àbí tí kan ni wọ́n kú wọ́n lè fẹ́ èèyàn míì mọ́. ẹni yẹn ni bigamy. So ní bigamy yẹn báyìí ṣé abẹ́ ṣẹ́mukú lábẹ́ òfin wọ́n máa ń sọ pé ìkan criminal offence wọ́n á ní ìkejì abẹ́ èwo ló wà. Majorly criminal offence ni. Criminal offence ni. Though èèyàn tó bá ká ní pé ọkùnrin ni ó lọ fẹ́ ìyàwó mi ìyàwó tó kọ́kọ́ fẹ́ yẹn ó sì lè gbé lọ court fún civil case náà but bigamy majorly crime ni ẹ bá lọ report ẹ fún ọlọ́pàá á gbé. gẹ̀ǹgẹ̀ǹ lábẹ́ òfin crime ni ṣé àwọn kódà wáyé sọ Yorùbá ní ọ̀daràn ìwà ọ̀daràn ọkùnrin tó bá fẹ́ ìyàwó rẹ̀ ní registry tó wá fẹ́yàwó mi nígbà tí ìyàwó yẹn wà láyé tí wọ́n sì divorce ìwà ọ̀daràn ni ẹ ṣe yẹn lé ní kò sí wàhálà ẹ ká kọ́kọ́ fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan fún obìnrin tí wọ́n wá fẹ́ tó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ìyẹn ni wọ́n bá commit bigamy báyìí kí ni òfin sọ nípa ẹni yẹn. èèyàn tó fẹ́ èèyàn tó ti níyàwó tẹ́lẹ̀ obìnrin tó fẹ́ ọkùnrin tó ti níyàwó tẹ́lẹ̀ under ti marriage tó sì ṣe pọ́kọ yẹn ìyàwó tó fẹ́ ìyàwó olórùka ṣe mọ̀ pé lédè Yorùbá ìyàwó olórùka la máa ń pè wọ́n. So irú obìnrin yẹn ó máa depend tó bá mọ̀ pé èèyàn yìí níyàwó ó níyàwó olórùka tó dẹ̀ sì lọ fẹ́ òun náà ó ti ṣe. Òun náà ti ṣe. Ó ti ṣe. Ṣùgbọ́n tí kò bá wá mọ̀ tí kò mọ̀ pé ókè ó níyàwó bóyá ìyẹn tán ni tó fi fẹ́ or something ó lè máa wọ́n lè jẹ́ kó lọ ní tiẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé ó mọ̀ ẹ jẹ́ ká sọ kọ́ yé wa tó bá ṣe pé obìnrin yẹn mọ̀ ẹni tó ń fi ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ yìí tó ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì tó bá ṣe pé ó mọ̀ ṣóun náà ó ti di criminal. Ó ti di criminal àwọn méjèèjì ni bigamy yẹn ti gbé nìyẹn. No crime ó náà ti commit crime nìyẹn kì í ṣọkùnrin yẹn nìkan tó bá ṣe pé ó mọ̀ pé ìyàwó èèyàn yìí ní ìyàwó olórùka ó dẹ̀ sì lọ́bẹ̀ ó sì lọ fẹ́yàn yẹn náà ó náà ti commit crime nìyẹn. Ó dáa mo sì máa lọ sí abẹ́ àwọn ìjìyà tó wá gbàtà sí ní crime ni ṣe pé Yorùbá níbi tí ò bá ti sófin ẹ̀ṣẹ̀ ò ti sí a ti mọ̀ pé lábẹ́ òfin ẹ̀ṣẹ̀ ni. Ṣùgbọ́n ọmọ tó bá ti rú inú ìgbéyàwó obìnrin ẹlẹ́ẹ̀kejì yìí jáde abẹ́ ibo lòun wà. So òfin wa kò fàyè sílẹ̀
fún bastard àbí illegitimate child. ta máa ń pè lọ́mọ àlè. Lọ́mọ àlè kò síyàn tó jẹ́ pé máa pè ní kò síyàn tó ṣe máa sọ pé òkè ọmọ àlè ni. So irú èèyàn yẹn ó depend wọ́n lè decide àṣẹ adopted that is obìnrin tó wà nílé ìyẹn tó jẹ́ ìyàwó olórùka. ó lè decide àṣẹ adopted wọ́n dẹ̀ lè treat ẹ̀ as ọmọ tó ń bí síta. Kí wá ní òfin pé ọmọ tó ń bí síta? Ọmọkùnrin yẹn náà sì ni ó kàn jẹ́ pé wọ́n lè máa sọ pé okay wá gbé pẹ̀lú wa wọ́n lè sọ pé kó máa gbé pẹ̀lú ìyá ẹ̀ kí ọkùnrin yẹn máa tọ́jú ẹ̀ or something so ṣùgbọ́n ẹ lè sọ pé ọmọ àlè ni àbí ọmọ tí ò dáa ni àwọn òbí ẹ̀ ló ṣẹ̀ kì í ṣòun tí ẹ lè wá fi ẹ̀sìn òbí ẹ̀ wá máa fi. lábẹ́ òfin òun lè gbé ìgbé ayé tó wù ú bàbá yìí ni bàbá mi. so bàbá ẹ̀ sì ni bàbá ẹ̀ ẹ lè sọ pé torí bó ṣe wáyé bàbá yẹn wà níjẹ́ bàbá ẹ̀ mọ́ bàbá ẹ̀ sì ni bàbá ẹ̀. ẹ̀yin èèyàn wa ṣe níbi tá a dáyé dúró iná ẹ jẹ́ ká lè jò mí sinmi ká lọ sókè lọ́hùn-ún à ń padà bọ̀ ètò ń tẹ̀síwájú. Padà sórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi lẹ́ẹ̀kan kó tó di pàdánù dúró àlejò mi ti sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ tí ẹni tó ṣe pé ó fẹ́yàwó olórùka tí wọ́n sọ pé lábẹ́ òfin wa ní English law tàbí registry bá ṣe máa ń pè é àlejò mi ti jẹ́ kó yé wa pé ẹni tó bá ṣe irú ìgbéyàwó yìí tó bá wá fẹ́yàwó mìíràn láì bá ṣe wípé ó ti ṣe ìkọsílẹ̀ lábẹ́ òfin wọn lẹ́ni náà ti ṣẹ̀ ẹni tí wọ́n fẹ́ náà ó ti ṣẹ̀ àlejò mi amòfin ẹ kú kalẹ̀. ṣé mà. lẹ́ẹ̀kan ẹ̀dẹ̀ jẹ́ kó yé wa pé kò sọ́ máa lè wọ́n lè gba ọmọ tí ó bá ti nu irú ìgbéyàwó ìjáde fún ọkùnrin tí a ló commit bigamy kí ni ìjìyà tó wà fún ẹni bẹ́ẹ̀ lábẹ́ òfin.